gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbóhun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Wednesday October 8 ọdún 2025 táwa nù ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà kọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyàn mọ́, ojúbọ ọkùnrin, ojúbọ obìnrin. Mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá share fídíò yìí kó kárí ilé, kó kárí oko, kó lè jẹ́ òwúrọ̀ àti àǹfààní fọ́pọ̀ ènìyàn. Bẹ́ẹ̀ sì ni ẹ bá wa follow backup page wa tá à ń lò lọ́wọ́lọ́wọ́ yìí, Ìṣẹ̀dá Spiritual Backup. Ẹ bá wa follow rẹ̀. Ẹ ṣe gbogbo ipá àtakitiyan yín láti rí dájú pé péjì ní ìdàgbàsókè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20, ọkàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀. Bẹ́ẹ̀ sì ni ẹ máa dára yín lójú lórí ohunkóhun lọ́jọ́ tòní. Kódà ó ṣeéṣe kí stress fẹ́ pọ̀ lénìí, ṣùgbọ́n nǹkan máa rí bí ẹ ṣe ń fẹ́ lọ́jọ́ tòní dandan ni. Ẹ ṣáà ti rí dájú pé ẹ ṣe nǹkan yín létò ètò, ẹ má tàṣejù ohunkóhun. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí kí ẹ sì fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun pẹ̀lú. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ ìpẹ́ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ tòní ipò padà tún lè dé bá gbèsè ayé yín o. Tó ṣeé ṣe kó ṣe pé máa wà highly spiritual lénìí. Ó ti ṣeé ṣe kí ẹ máa wọ́nà àbáyọ sáwọn nǹkan tó dàbí ìṣòro kọ̀ọ̀kan nú gbèsè ayé yín lọ́jọ́ tòní pẹ̀lú, tó sì ṣeé ṣe kí ẹ padà rí lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí ènìyàn kan tó súnmọ́ yín bóyá bí màlẹ́bí àbí èèyàn kan tẹ́ ní ìfẹ́ sí kó fún yín lámọ̀ràn lọ́jọ́ tòní. Àmọ̀ràn tó bá fún yín rí dájú pé ẹ tẹ̀lé, á ràn yín lọ́wọ́ púpọ̀ púpọ̀. Ẹ jìnnà sí gbogbo nǹkan tó jọmọ́ àǹbáyànjà bí fàfàǹfà pátápátá. Ẹ rí dájú pé ẹ free mind yín, ẹ má bẹni tó súnmọ́ yín ní fàǹfà rárá lénìí o. Ẹ rí dájú pé ẹ ṣe ohun tó lágbára jù ẹ̀mí yín lọ. Ẹ sì ní ìrètí pé gbogbo kan ti dára pẹ̀lú. Yellow jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ó ṣeé ṣe kí nǹkan pọ̀ lọ́rùn yín tẹ́ fẹ́ mójútó ní ilé àti láàyè iṣẹ́ lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe lọ́jọ́ tòní kí nǹkan dàbí ìgbà pó tọ̀fù bákan, ṣùgbọ́n ó kí ẹ mọ̀ dájú pé ìpòpadà ọ̀tun òun làwọn nǹkan wọ̀nyí fẹ́ mú wá o. Ó ṣeé ṣe kí confusion wáyé, ṣùgbọ́n ìpòpadà ọ̀tun ló fẹ́ mú wá. Ó ṣeé ṣe kí ẹ ráwọn àǹfààní tuntun jẹ lọ́jọ́ tòní tá ràn yín lọ́wọ́. Lọ́jọ́ tòní gbogbo nǹkan tó bá dàbí challenges, ẹ fi ìgboyà kojú rẹ̀ pátápátá kí ẹ mórí bọ́nu rẹ̀. Ẹ tẹpá mọ́ṣẹ́, ẹ ṣe dáadáa sáwọn ènìyàn, ẹ ní ìrẹ̀lẹ̀ kí ẹ wà determine. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, ọjọ́ ìdàgbàsókè lọ́jọ́ tòní jẹ́ fún yín o. Iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ. Ẹ máa rá àwọn kan tẹ́ fẹ́ gbéṣe láàyè iṣẹ́, máa rí wọn gbéṣe lọ́jọ́ tòní. Tó bá ṣe pé bóyá àwọn kankan wà tó ń trọ́bù yín, tó ń dà yín láàmú lórí àwọn kankan tó ń ṣẹlẹ̀ láyìíká ilé yín, ó ṣeé ṣe kí ẹ gbọ́ ròyìn kan tàbí kí ẹ gbọ́ ọ̀rọ̀ kan tó ṣe ipá ràn yín lọ́wọ́ láti yanjú gbogbo ẹ̀ lọ́jọ́ tòní. Lénìí kí ẹ gbà láfíà láàyè, ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ ṣe dáadáa sáwọn ènìyàn. Ẹ má ṣe jẹ́ kí ìmọ̀lára yín lágbára jù yín lọ lénìí rárá, kó dára. Ẹ wá gbọ́dọ̀ wáṣọ green lénìí rárá, látàrí pé green jẹ́ kọ́lọ̀ tí ó dára rárá fún yín láti wọ̀ láṣọ lónìí. Ṣùgbọ́n aago 3 kọjá ìṣẹ́jú 15 lọ́sàn-án sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná rí Leo tàbí láàrin July 23 sí August 22, ó ṣeé ṣe kó dàbí ìgbà pé nǹkan ò ní fi bẹ́ẹ̀ tẹ́yìn lọ́rùn dáadáa lọ́jọ́ tòní, tí lè ní ó fi ṣú ẹ máa fìlì bákan. Ẹ mọ́kàn ara yín balẹ̀, kẹ́ wulẹ̀ wòye sí àwọn nǹkan tó ń fa àwọn nǹkan wọ̀nyí nínú ìgbésí ayé yín, kẹ́ sì wá solution fún lénìí dára. Ẹ má finú tọ́yàn rárá, ẹ má gbára léèyàn rárá. Ẹ rí dájú pé ẹ ṣe nǹkan yín létò ètò, kẹ́ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun, kẹ́ sì wá àkókò láti fi ṣe prayer lénìí. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 lọ́sàn-án sí aago 1 kọjá 30 ìṣẹ́jú lọ́sàn-án jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23, ó ṣeé ṣe káyé yín padà kó dọ̀tun lénìí o. Ẹ máa rí ìdùnnú, bẹ́ẹ̀ sì lágbára káká máa wà fún yín púpọ̀. Àwọn èèyàn tó rọ̀gbà yín ká ṣe dáadáa sí yín lénìí. Ó dára kẹ́ lọ àkókò àti ìgbọ́jọ́ tòní láti fi gbájúmọ́jọ́ iwájú yín o. Kẹ́ gbájúmọ́ bọ́jọ́ iwájú ṣe fẹ́ dára, kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́ ṣe dáadáa sáwọn ènìyàn, kí ẹ sì ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra tàbí láàrin September 24 sí October 23, àwọn ìwà dáadáa yín lọ́jọ́ tòní á jẹyọ dáadáa púpọ̀, tí yín á sì bí kí ìbáṣepọ̀ yín àtàwọn olólùfẹ́ yín dánmọ́rán. Nǹkan máa lọ dáadáa fún yín lọ́jọ́ tòní. Ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dá, ẹ wà positive lénìí. Ẹ má ṣe ohun tó lágbára jù ẹ̀mí yín lọ. Ẹ fi ìfẹ́ tòun tẹ̀yà hàn sí àwọn ènìyàn, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Aago 3 ní ọ̀sán sí aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jí àkókò
èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 ẹ máa ní ìrètí gbogbo kọ́ ti dá lọ́jọ́ tòní o. ìrètí yín máa dúró dáadáa, ìgbàgbọ́ tẹ̀sí nínú Ọlọ́run bá kò ní yẹ̀ lénìí rárá. ẹ rí dájú pé ṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, àwọn èèyàn tó rọ̀gbà yín ká tẹ́ bá ṣe dáadáa sí wọn àwọn náà ṣe dáadáa sí yín padà. lénìí kẹ́ lọ àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín. ẹ má jẹ́ kára ya yín ju bó ṣe yẹ lọ lórí okòhun, kí ẹ sì fọgbọ́n àtòyé tọ́lọ́ ń fún yín ṣe ohunkóhun lénìí pẹ̀lú. blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 10 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ó ṣeé ṣe kí ènìyàn kan ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní kẹ́ rí àwọn àṣe tó sì máa jẹ́ kí inú yín dùn káyọ̀ yín kún. ó ṣeé ṣe kó ṣe é pẹ́ ẹni tó ṣe é pẹ́ nífẹ̀ẹ́ sí láwọn yín lọ́wọ́ lọ́jọ́ tòní o. nǹkan lè dàbí ìgbà pó tọ̀fù bákan lénìí ṣùgbọ́n ẹ máa tún rí ràn lọ́wọ́, ẹ máa ráràn ṣe tásìmù kọ́kàn yín balẹ̀. ẹ máa lè borí àwọn nǹkan tó dàbí èròǹgbà tí ó tọ́ tó ń jà ràn lọ́kàn yín. ẹ rí dájú pé téèyàn bá ràn yín lọ́wọ́ lénìí ẹ wẹ́kọ̀mù rẹ̀ kẹ́ gbà wọlé. ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, ẹ mọ́kàn ara yín balẹ̀, ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí dára. grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 9 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ èrò pé lérúkọ Capricorn tàbí láàrin December 23 sí January 19 nǹkan lè rí bákan lọ́jọ́ tòní. ó ṣe jẹ́ kí challenges fẹ́ pọ̀, iṣẹ́ lè dàbí ìgbà pé ó le koko bákan tàbí kí stress fẹ́ pọ̀ fún yín, ṣùgbọ́n ẹ máa lè manage ara yín láti mórí bọ́nù nǹkan wọ̀nyí o. ẹ má ṣe ròyìnròyìn rárá, gbogbo nǹkan máa tó rí bí ẹ ṣe ń fẹ́. ẹ ní ìgbàgbọ́ pé gbogbo nǹkan ti dáa. ó ṣe kókó fún yín, ó ṣe pàtàkì kẹ́ tètè bẹ̀rẹ̀ iṣẹ́ lóòrọ̀ kùtùkùtù, kẹ́ plan ọjọ́ tòní dára, kẹ́ bẹ̀ sí iṣẹ́ lé lórí. gbogbo nǹkan tẹ́ bá ṣe lọ́jọ́ tòní láàyè iṣẹ́ máa padà ṣàṣeyọrí kí ìrọ̀lẹ́ tó lẹ́. ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rere gbámú, ẹ wà positive, ẹ sì pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́. bẹ́ẹ̀ sì ni kẹ́ ṣe kọ́ yín létò ètò lénìí pẹ̀lú. black jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 5:30 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 ọjọ́ tòní ó ṣeéṣe kẹ́ jí kọ́kàn yín pòrúurú, kára máa kan yín púpọ̀. ó ṣeéṣe kẹ́ sì máa experience àwọn nǹkan wọ̀nyí láti bí ijọ́ mẹ́ta náà pẹ̀lú, ṣùgbọ́n ẹ má ṣe ròyìnrò yìí, solution máa wáyé láìpẹ́. ẹ rí dájú pé ẹ̀ ń bí àkókò yìí látàrí gbogbo àkókò tí nǹkan yìí wáyé náà kò ní pẹ́ kásẹ̀ ńlẹ̀. ẹ rí dájú pé ẹ ní ìgbàgbọ́ wípé Ọlọ́run máa ṣe èyí tó dáa. ẹ mú sùúrù lò kí ẹ gbà láfíà láàyè. ẹ má fọkàn sí gbogbo ohun tẹ́ bá ń retí, ẹ sì máa ṣèlérí ohun tẹ́yin náà lè múṣẹ fẹ́nikẹ́ni. ẹ má kanra mẹ́nikẹ́ni lénìí pẹ̀lú. aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ro Pisces tàbí láàrin February 20 sí March 20 ọjọ́ tòní ẹ máa ní àwọn kan tó ṣe kókó fún yín láti gbájúmọ́ dáadáa láàyè iṣẹ́ tó sì jẹ́ pé òun lẹ máa fẹ́ kọjú sí. tẹ́ bá ṣe àwọn kan tó ṣe kókó fún yín láti ṣe lénìí, tẹ́ bá ṣe wọ́n dáadáa ó ṣeé ṣe kẹ́ ráwọn support àwọn tó rọ̀gbà yín ká. bẹ́ẹ̀ sì ló ṣeé ṣe kí ẹ ní ipa rere kan tẹ́ fẹ́ kó nínú mọ̀lẹ́bí yín lọ́jọ́ tòní. ó dára kí ẹ ní ìrẹ̀lẹ̀ lénìí, kí ẹ ṣe dáadáa sáwọn ènìyàn, ẹ sì rí dájú pé ẹ mójútó àwọn kan tó ṣe kókó fún yín láti mójútó lákòókò tó tọ́ àtàkókò tó yẹ. white jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.